sẹ́nu àwọn ọ̀tá wa má fi jẹ́ ìmọ̀ wa sọ́dọ̀ àwọn ọ̀tá wa. Ọlọ́run má fẹ̀yìn wa sẹ́nu àwọn ọ̀tá wa má fi jẹ́ ìmọ̀ wa sọ́dọ̀ àwọn ọ̀tá wa. Bíbá àṣírí àgbà orí ni ìgbòmìnira àṣírí. Ọlọ́run ló yẹ kó yẹ nìkan omi inú àgbọn. Yàtàtàrù ọba àṣírí ló máa dé òkun. Kò sì sẹ́nìkan tó máa dé ọ̀sà tó bá olúwa mi náà. Ayé ò ní bíbí wa, ọ̀tá ò ní rẹ́rìn wa. Ọlọ́run máa ń bẹ̀rẹ̀ wa, sínú àwọn ọ̀tá wa. Máa fi bẹ́ẹ̀ ìbò wa, sọ́dọ̀ àwọn ọ̀tá wa. Bọ́rọ̀ ẹ̀dá. Ẹ kú kalẹ̀ gbogbo ẹ̀yàn ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri àgbáńlá ayé. Ọlọ́run ọba Èdùà kò ní fìjẹ́ mú wa sẹ́nu ọ̀tá wa, ọ̀tá ò ní rẹ́rìn, ọ̀tá ò ní fi wá rẹ́rìn. Gbogbo ohun tí ń pa wá láyọ̀, tí ń pa wá lẹ́rìn ìdùnnú kò ní dìbànújẹ́ fún wa nílé lóko káàkiri àgbáńlá ayé o. Orúkọ mi ni Lukman ọmọ Àyàndáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Láyé àtijọ́, àwọn ọ̀yá wa tí wọ́n ń fẹ́ra wọn àtàwọn bàbá wa wọ́n máa ń lora wọn pẹ́pẹ́pẹ́pẹ́. Àwọn ọ̀sẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ láyé òde òní kò rí báyìí láyé àtijọ́. Kò rí bẹ́ẹ̀ rárá kò rí bẹ́ẹ̀. Ayé òde òní kọ́kọ́ àtìyàwó wọ́n máa lora wọn, wọ́n máa gúnra wọn lọ́bẹ. Kọ́kọ́ máa lépa ìyàwó, kíyàwó máa lépa ọkọ rẹ̀, kí ló lè tó bẹ́ẹ̀? Ẹ wá gbọ́. Ara àwọn nǹkan díẹ̀ tí ń fà ní. Tí ìgbà fi dùn fáwọn bàbá wa àtàwọn ìyá wa tí wọ́n ríra wọn lò pẹ́ títí, àsìkò gbà tí wọ́n náà àwọn ọ̀sẹ̀lẹ̀ díẹ̀ tó farajọ báyìí náà wà ṣùgbọ́n pọ̀pọ̀ tó yìí. Tí owó bá pọ̀ jù lára ọkọ, yóò máa léyàwó ẹ̀ kí yóò máa sọ kiri. Yóò dògbò àwọn fi má gúnlẹ̀ fún ìyàwó rẹ̀. À ń lọ ọgún ẹni ẹlẹ́ni nígò nítorí ìyàwó rẹ̀. Bẹ́ẹ̀ náà lobìnrin. Ìran obìnrin wá gbọ́ látòrí ọkọ rẹ̀ já. Ọkùnrin mi ń bẹ ọlọ́jà obìnrin ni. Ọlọ́jà obìnrin ni. Àwọn obìnrin wọn máa wọ́ tẹ̀lé ni. Níbi owó bá sì wà, wàá gbọ́ lónìí tó ọ̀bá mọ̀. Níbi ọba ti rí owó, obìnrin ọ̀pọ̀ ń bẹ. Níbi obìnrin bá ti pọ̀, owó ọ̀pọ̀ ń bẹ. Àṣírí ayé ni. Níbi tí ọba ti sí owó, ẹ̀ ní róbìnrin ń bẹ. Níbi ọba sì ti róbìnrin, ẹ̀ rówó ń bẹ. Tí àwọn obìnrin bá ń ṣùgbọ́n ọkọ rẹ̀ tọkọ rẹ̀ bá jẹ́ olórí pípé tó súnmọ́ àwọn àgbàlagbà tí wọ́n kìlọ̀ fún pé ọlọ́jà obìnrin ni ọ́ o, má torí ẹ̀ kóbìnrin jọ o. Kì í ṣe pé wọ́n pè èèyàn lóyún ọlọ́jà obìnrin ni kó torí ẹ̀ kọ́ máa gbogbo orí obìnrin. Tí bá ń fún gbogbo orí obìnrin àmì rẹ̀ ò ní gùn, dúkìá ọwọ́ rẹ̀ ò ní tọ́jọ́. Bẹ́ẹ̀ náà ni wọ́n obìnrin. Obìnrin míì náà ń bẹ ọlọ́jà ọkùnrin ni. Ẹni tí ó máa bá ara jà jù ọkùnrin ni. Ìwọ́tọ̀ ọjọ́ kọ rẹ̀ ṣe sùúrù fún. Àdúrà ni wọ́n máa fi ràn án lọ́wọ́. Gbogbo àìní farabalẹ̀ àárín yìí ló mú ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá ti rí pọ́lọ́jà obìnrin lọ́kọ òun yóò máa wọlé oníṣègùn káàkiri yóò máa wá ohun tí ọ̀sọ̀nù kiri. Ilé oníṣègùn tó ń wọ̀ káàkiri yìí tó ń gbọ́nrẹ́ ara ọkọ rẹ̀ dànù ìrètí ń wọlé òní wọlé bíi ti tẹ́lẹ̀ mọ́ ọkàn lé àwọn olóore jìnnà sí ọkọ rẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni wọ́n tọ́ jẹ́ ọkọ tó bá ń torí ìyàwó rẹ̀ wọlé oníṣègùn ọkàn pa ìyàwó rẹ̀ dànù ni. Lójú rẹ̀ ọba ká. Ní ayé àtijọ́ àwọn ìyá wa máa ń gbárùkù ti àwọn bàbá wa ni bẹ́ẹ̀ náà ni àwọn bàbá wa náà máa gbárùkù tàwọn ìyàwó wọn. Bó ṣe wọ́n lọ́wọ́n ọba ní tò ó ìgbà ní ò lè jẹ́ pọ́wọ́ ọ̀tún ní ọ̀kọ̀ọ̀kọ̀ dáa fún. Tọ́ba kọ́kọ́ dáa fọwọ́ ọ̀tún ìwọ́wọ́ òsì má bínú gbárùkù tì ràn án lọ́wọ́. Tọ́ba jẹ́ pọ́wọ́ òsì lọ́kọ́kọ́ dáa fún ìwọ́wọ́ ọ̀tún gbárùkù tì. Jẹ́ kọ́ láṣeyọrí kí là ń pè lọ́wọ́ ọ̀tún kí lọ́wọ́ òsì. Ìgbà míì bá tọ́ yẹ pé ìyàwó ní ọkọ lọ́wọ́ ọkọ̀ọ̀kọ̀ gbẹ́lá fún pé ó dáa fún. Tọ́ba kọ́kọ́ dáa fún ìyàwó rẹ̀ sọ̀pọ́ọ̀tì ẹ̀ oore yìí ó lè dàgbà mọ́ lọ́wọ́. Lára apá sọ̀pọ́ọ̀tì ẹ̀ oore ìwọ́tọ̀ jí ọkọ ní òde. Ìwọ ọkọ náà tọ́ba jẹ́ pé ìwọ lọ́lọ́run kọ́kọ́ gbọ́wọ́ rẹ̀ sókè ìyàwó sọ̀pọ́ọ̀tì ẹ̀ má sílẹ̀kùn fún ọ̀tá fún ọkọ rẹ̀. Má gbọ̀tá láàyè má jẹ́ wọ́n rí ọkọ rẹ̀ mú. Ìwọ́tọ̀ wá jẹ́ ọkùnrin nítorí pé o ní ajé lọ́wọ́ ọwá ń ka obìnrin jọ.
kìí ṣe pẹ́sìrì ọ̀gbà àyè kan fẹ́yàwó méjì ború ìyàwó tó fẹ́ ni ìyàwó tó bọ jìṣẹ́jìyà tọ́jú ẹ̀ àwọn ìyàwó kan àlè mẹ́fà ló ń kó káàkiri. mo ti ń kọ́lé fáwọn obìnrin ìta bẹ́ẹ̀ lọ́jọ́ pé ìyàwó tó fẹ́ lẹ́yìn ìyálé kò sí ohun tó ti ṣe fún ọ̀ràn mọ́kà ọkọ́lé fáwọn àna rẹ ẹni tó sì jẹ́ àwọn ẹbí tìyálé rẹ kò sí kankan fún wọn ibi ọ̀tá máa gbà wọlé nù. ọkọ àtìyàwó ẹjẹ́ agbára wa gbọ́ tá a bá gbára wa gbọ́ aburú ọmọ àṣẹlẹ̀ nulẹ̀. láyé òde òní ọkọ àtìyàwó wọn ò sùn gbádùn mọ́ ọ́n ṣàṣà nídìílé tí wọ́n ń sun àsùngbádùn ó di kọ́kọ́ máa sọ́yàwó ó di kíyàwó máa sọ ọkọ lọ́wọ́ lẹ́sẹ̀. èyí ọwọ́ wọ́pọ̀ jù láyé òde òní tí kì í ṣẹlẹ̀ láyé àtijọ́ àwọn tọ́jú àwọn bàbá wa bí wọ́n bá fẹ́ fẹ́yàwó wọ́n lọ lé ìyàwó wọ́n lọ wádìí irú ọmọ wo lọ́mọ yìí irú ẹsẹ̀ wo lẹsẹ̀ tọmọ yìí ń gbé bọ̀ ẹsẹ̀ ọlá ni àbí ẹsẹ̀ pọ́njú ni ó ti mọ̀ ọ́ sílẹ̀. gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe wọ́n béèrè lórí ẹ̀ wọ́n fún ìtọ́lọ́hùn ṣáájú torí pé wọn ò ní fẹ́ mímú kùmù. tí a bá ṣe bàtàrà lọ́jà kò lè rí lò tọ́ba lóun ọ̀fà gidi lò ìnira ni. gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ máa gbọ́ mi àtọkùnrin ẹ̀ ní ṣì bàtàrà o ẹ̀ ní ṣì bàtàrà o kí ni túmọ̀ kéèyàn ṣì bàtàrà òun ni kéèyàn ṣì adé fẹ́ táládé ọkọ ni. ẹ máa fi ìbẹ́lọ́hùn ṣáájú kẹ́ tó fọ́kọ ẹ máa fi ìbẹ́lọ́hùn ṣáájú kẹ́ tó níyàwó látara ẹ̀ ní farabalẹ̀ nílò ọmú kọ́pọ̀lọpọ̀ lọ́ọ́ fẹ́yàwó níyàwó. àwọn èèyàn máa wá kọ́yàwó rẹ̀ sí wọn ní gbó lọ́bẹ pàdánù torí kọ́ ọba àlè jogún èyí ò pé ojogún o ìyá rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí ọ́ o. ẹ jẹ́ ká máa kíyèsí gbogbo nǹkan bá fẹ́ máa ṣe ẹ jẹ́ ká máa béèrè má wo ẹwà là ń wò láyé òde òní o àtòwó ẹwà tán o owó a sì máa tán o ọmọlúàbí ẹ kọ́kọ́ lọ wò dílé ibi tẹ́ fẹ́ wọn dáadáa béèrè sí sọ́dà sẹ́ni tí ó bọ̀ ọ̀ka lẹ́ni sí ẹ̀sẹ̀ni tó yẹ kó tọ́ bá fẹ́ yọ máa fọ wàhálà sínú ayé rẹ òun ní kọ́ fẹ́ àìwẹ̀wà àá sì tún wẹ̀wà torí pé tọ́ bá jẹ́ pé ẹwà rẹ bá da tíwà rẹ̀ sì da tídìlé rẹ̀ da gbìyànjú bẹ́ẹ̀ lọ́hùn kan fẹ́ tó oore wa ò ní súná o gbogbo ohun tá a bá fẹ́ òun lọ́lọ́hùn ó ṣe fún wa o. orúkọ mi ni Lúpọ̀nà ọmọ àyádáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. tẹ́ ẹ bá fẹ́ kàn sí mi ẹ pè mí lórí aago 08032983298. ayé owó ò ní dàrú o ayé owó ò ní dàrú o gbogbo àwọn tí kíní yìí bá kàn lọ́wọ́ ìwọ náà ha fún yan gbogbo wọn bá ṣe ha tó bẹ́ẹ̀ náà lóore tiẹ̀ náà máa lékún bẹ́ẹ̀ náà lóore rẹ̀ máa pọ̀ sí. ọba béèrè ìtumọ̀ alára ẹni ọba join WhatsApp group ni o lè join wa ṣùgbọ́n wọn náà rẹ́gísítà nọ́mbà rẹ ní o pẹ̀lú 1000 naira èyí ò dúró bẹ́ẹ̀ ọwọ́ abẹ́ tírìtì àrùn ara kan ní o bóyá o ti ń ṣàwárí oyún látọjọ́ tó ti pẹ́ àbọ̀ fẹ́ béèrè àkọsẹ̀jáyé rẹ wọ́n kàn sí wa ó rí pé lọ́wọ́ kan á sì dán lóhùn ọlọ́run ó gbàdúrà rẹ o ẹ ra àdúgbà o títí yóò ní ṣòro ṣe o gbogbo ẹ̀yin obìnrin ẹ̀ ní mọ̀ nira o ilé ọkọ yín ò ní di ilé ẹ̀gún gbogbo ẹ̀yin ọkùnrin ìyàwó yín kò ní gbàbọ̀dọ̀ fún yín o ire kàbìtì. tó dáa kó má rò pé òun gbà ọ̀pọ̀ ọlọ́gbọ́n ń bẹ lóyìnbó tá ń gbà àrùn kiri ọ̀pọ̀ ọ̀mọ̀wé ń bẹ ní yàbá kan sì bá rùn kiri má fi jẹ́ ìmọ̀ wa sí òmìnira. ẹlòmíràn ọwọ́ ọ̀tá ẹni kò sí wú bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan tó lè ṣe sí. èmi ń bẹ ọ̀hún aláwòrán bí ọba tó ṣẹ̀dá dákun má fi jẹ wá sí àwọn ọ̀tá wa. ọlọ́run bá bẹ̀rẹ̀ wá sínú àwọn ọ̀tá wa á fi jẹ ìbò wa sọ́dọ̀ àwọn ọ̀tá wa. bó bá ń dá bó sì kú káàtó àdúrà ní ká máa ṣe. ara bó bá ń dá bó sì tún káàtó àdúrà ní ká máa ṣe. bí nǹkan ṣe ìgbàlẹ̀ tán àdúrà ló dé.